أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo etí tí ń gbọ́ mi àtojú tí ń wò mí pé abáríkà Jímọ̀ ní o. Mo sì bẹ̀ Ọlọ́run fúnra mi àtẹ̀yin náà pé kọ́lọ́mọ́ fi ṣòpin ìtàkì nínú Islam, kọ́mọ́ fi ṣòpin ìtàkì nínú ìmánì káàkì kọ́pọ̀ bẹ́ẹ̀ nínú ihsan. Nítorí ọ̀rọ̀ kan tí Ọlọ́run sọ nínú Al-Qur'an, lẹ́lòmíì fi ṣe ẹ̀sìn rẹ̀ gbọ́yé, lẹ́lòmíì náà fi ń fojú tí ọ̀dá wo Islam pé ẹ̀sìn kankan ẹ̀sìn tó le. Nígbàtí Ọlọ́run ti ní yá ayyuhan nabiyyu, Ọlọ́run kísà Nabi Muhammad, tó báyìí sí kísà Nabi, àwa náà ti wà nú ẹni tí ń bá wí tó rẹ̀yìn rẹ̀ látòsí. Ní jahidil kuffara wal munafiqin, já àwọn kèfèrí lógun ibi òun tú sínú. Àwọn ṣe bí gbogbo kèfèrí wọ́n wí láì mọ̀ wípé alifu àti lam tó wà níbi iwájú al-kuffara yẹn ó ti ní bá a ṣe tú in Arabic language, principle èdè ni. Ní pé kìí ṣe gbogbo kèfèrí. Àmẹ́ni bá fò gànà wọnú kéwú, ibi tí ma yọ wọn lẹ́sẹ̀ lẹ́ni. Jahidil kuffara wal munafiqin. Àwọn kèfèrí àtàwọn munafiki jà wọn lógun, wagluz alayhim, lé mọ́ wọn. Wọ́n mọ̀ pé Olúwa ọba yìí náà ló tún sọ ń bò mí tí ó sì takora wọn. Alákọ̀ọ́kọ́ òun gan ti yé gbogbo ẹni bá gbédè yìí. Nígbà tí ó wá fẹ́ yẹ́lò mí, Ọlọ́run tún là á mọ́lẹ̀ ń bò mí pé la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din. Ọlọ́run ló wọn ọkọ̀ fún wa o. Ẹgbọ́n òun yé dáadáa, wọn sọ pé àwọn tí ó bá yín jagun ẹ̀sìn, wọn jà yín lógun. Ẹ̀ ń kírun wọn pé ẹ má kí, ẹ̀ ń gbààwẹ̀ wọn pé ẹ má gbà, ẹ̀ ń ṣe gbogbo tẹ́sìn ní ẹ má ṣe tí ń jẹ́sìn. Wọn pé ẹ má ṣe wọn fúnlẹ̀ mọ́ yín. Walam yukhrijukum min diyarikum, wọ́n sì lé yín lé. Bára Mẹ́kà ṣe lé Ànábì Muhammad àwọn sàhábà nílé. Tán gbalẹ̀ wọn, wọ́n gba dúkìá wọn, tán lé wọn jáde nùlú, wọ́n pa ẹlòmíì, wọ́n na ẹlòmíì, wọ́n ṣe léṣe. Àwọn tí ò fúnlẹ̀ mọ́ yín bẹ́ẹ̀ tí wọ́n lé yín lù. Antabarruhum, èmi ò kí ẹ má ṣe rere sí wọn o. Wa tuqsitu ilayhim, gbogbo ọ̀nà tí rere pín sí. Ká bùnni lẹ́bùn rere ni, ká gba ẹ̀bùn lọ́wọ́ ẹni, ká kí ni, ká jọ yọ̀mọ́ rẹ ni. Ẹ ṣe rere síra yín. Wa tuqsitu ilayhim, ọjọ́ ọmọ lẹ́yìn Kristi ọ̀kú ẹ má ṣe rere sí. N kò ṣe kèfèrí kò gbọ́ lọ́wọ́ ọba rẹ̀ gbọ́, àbí kò gbà Ànábì Muhammad gbọ́ lójíṣẹ́. Òun ni ó padà lọ kó implication rẹ̀ níwájú Ọlọ́run. Àánú ni wọ́n ní sí ló fi pè é, ló fi advice ẹ. Wọ́n ju bẹ́ẹ̀ lọ. Wọ́n yẹn fi rí lọ́yàn ti pa. Tọ́rọ Ọlọ́run náà ní pín kárí, kìí ṣe gbogbo ẹ̀ ní ọ̀kárí. Wàláhì ó lè kan bàbá kọ́mọ kan ọmọ. Bọ́kàn Ànábì Nuhu tí ọ̀kan mẹ́. Àwọn ànábì Ọlọ́run nìyẹn. Wọ́n rí wọ́n ti pa pé nígbà tó já wà lọ́lọ́run fi rán pé ká mọ̀ pé àwọn èèyàn sí di eré rẹ̀ yóò yẹ ká lè fún ọmọ wa ń ti pa ká sì fún gbogbo ẹbí wa. Wọ́n rí pín. Kìí ṣọwọ́ wọn lọ́wà. Laysa alayka hudahum. Ọlọ́run sọ fún Ànábì Muhammad categorically ni pé kìí ṣọwọ́ ẹ lọ́wọ́ àtàní ọmọnà tani ò ní mọ̀nà. Ó pín fún Ànábì Nuhu àti Lútù kọ̀ọ̀kan yàwó wọn. So kò yé ṣèwọ́ lọ́mọ wa mú yẹn ti pa pé dandan gbẹ̀ wọ́n gbọdọ̀ róríire ṣe. Tó bá jẹ́ póríire tó ń pè wọ́n sí yẹn náà, tó bá jẹ́ pé ní value, wọ́n yẹn fi lọ́ yẹn ti pa. Ọba value ẹ̀jẹ̀ nìyẹn. Ó pè ó sọ fún wọn náà ni. Ẹni bá gbọ́, ó ṣoríire. Ẹni tí ó bá gbọ́, Ọlọ́run ò ti yọ̀ǹda. Ọlọ́run wa ní, èmi ò kọ̀ fún yín pé kẹ́ ẹ ṣe rere sí wọn. Èmi ò kọ̀ fún yín pé kẹ́ ẹ ṣe déédéé o. Kódà bọ́rọ̀ bá di ọ̀rọ̀ ẹbí àtọ̀rọ̀ àrí. Àti Kristẹni bá jàre, ẹ sọ fún pọ́ jàre. Lérí Mùsùlùmí, tuqsitu ilayhim, Ọlọ́run ní ẹ ṣe déédéé pẹ̀lú wọn. Inna Allaha yuhibbul muqsitin, ẹ gbọ́dọ̀ yanyan jẹ́ o. Tọ́rọ Ọlọ́run lóhun ń bẹ lẹ́yìn, òun sì nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n bá jọ ń déédéé nìyẹn. Àwọn tó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam, àwọn sàhábà rẹ̀, wọ́n exhibit ẹ̀. Ànábì Muhammad fúnra ẹ̀ náà exhibit ẹ̀ throughout life ẹ̀. Ó practice déédéé àti fẹ́ àti kó mára. Tolúwa yọ̀ǹda fún wa ká kó ẹni tí ì bá ṣe Mùsùlùmí bíi tiwa ká kó mára. Òun lòun ò pín mọ̀nà dọ́dọ̀ ẹ̀. Kìí ṣe mátà àti wọ́kọ́ lọ jẹ̀bi. So kí n tiẹ̀. Gbàràn mi ni ọ́, ó gbọ́dọ̀ dẹ́lẹ́rù. Ohun ọba tó dá sílé ayé ń fún ní jíjẹ, ń fún ní mímu, ń ṣàánú ẹ̀. Ìwọ ṣe lónìí láàánú rẹ̀. Sayyidina Abubakar radiyallahu ta'ala anhu. Nígbà tó wà lérí khalifa, ẹni Khalid ọmọ Walid tí ń jẹ́ kan nínú ẹni tó gbọ́pá àṣẹ Abubakar dání ní ilẹ̀ Iraq láyé tán pè ní Hira. Òun ló ṣòfin. Ó ní ayyuma shaykhin, gbogbo àgbàlagbà tó bá ti dàgbà tó lọ́jọ́ orí. Da'ufa 'anil 'amal, tí ò lè ṣiṣẹ́ mọ́.
kò lágbára àti dáko mọ́, kò lágbára àti ṣòwò mọ́. àwọn asabatuhu afatun minal afat, àbí kò tiẹ̀ wá dàgbà, ọ̀dọ́ náà ni, àmọ́ àìsàn kan kọlù, ó ti da barapá, kò lè dáná jẹ mọ́, kò lè dáko mọ́, kò lè ṣe bísínẹ́sì mọ́ bí ṣe tẹ́lẹ̀. aw kana ghaniyan thumma iftaqar, àbó ti fìgbà kan lówó lọ́wọ́ rí ó wá go bankrupt, dandan kọ́ ni kó dàgbà kò lówó lọ́wọ́ mọ́. wa sara ahlu dinihi yatasaddaquna alayhi, tó fi wá jẹ́ sí pé àwọn kìrìsìtẹ́nì bíi tiẹ̀, àwọn júù bíi tiẹ̀ gan padà wá ń dáwó jọ fún wọn, ń ṣe sàárà fún, ó ti dá láìní. irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀, àbáláìní bẹ́ẹ̀, torí hatujiziyatuhu, ẹ má gba owó èrí lérí ẹ̀ mọ́. ìdá mẹ́wàá tí wọ́n máa dá ń pé àwọn náà ń dá fún ìjọba tí ń protect wọn, ìjọba tí ń mójútó láìfù wọn, táwọn náà fi ń contribute sínú economy ìlú, tá a lè pè ní tax, tá a lè fi jọ tax lẹ́nu, ẹ má gbà lọ́wọ́ wọn mọ́. àwọn eléyìí ti dàgbà, bí wọn bá ti dàgbà àwọn náà need àtúgbọ̀dọ̀ gbà lọ́wọ́ wọn. níbo lẹ ti fẹ́ kọ́ ọmọ ẹ ṣiṣẹ́ rówó tí ọmọ ẹ dá fún yín. lọ́wọ́ ni wa'ila min bayti malil muslimina huwa wa iyaluhu, òun kì í túnṣe òun nìkan, àtọmọ ẹ̀ àtìyàwó rẹ̀ a máa fọ́ǹdì wọn, a máa san sálárì wọn láti inú baytu malil muslimin, ilé owó mùsùlùmí, treasure gbogbo mùsùlùmí, tá ń dáwó zakasi, tá ń dáwó sàárà sí. níbẹ̀ wọ́n ti máa lọ mówó tí wọ́n fi máa fọ́ǹdì kìrìsìtẹ́nì, tí wọ́n fi máa fọ́ǹdì ọmọ ẹ̀, tí wọ́n fi máa fọ́ǹdì ìyàwó rẹ̀ àti júù tí wọ́n bá wa ṣe ìsìláàmù, tí wọ́n bá wa kírun. níbẹ̀ wọ́n ti máa lọ mówó fún wọn, tí wọ́n máa fún wọn lẹ́yìn tá a lè pè ní pension lénìí. ní pé kíjọba máa sanwó fáwọn arúgbó àtàwọn àgbààgbà tí wọ́n ti fẹ̀yìntì, àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀. wọ́n sì bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí ì ṣe mùsùlùmí nínú owó àwa mùsùlùmí. bọ̀tọ̀ bá fẹ́ sọ pé islam wà tọ́lọ́rántì, mọ islam ni ọ tíyàn bá ti jìnnà sí history, tó ti jìnnà sí bí ọ̀rọ̀ àwọn bàbá rẹ̀ gan ti ń bọ̀ wá, ó sì ayé sí ọ dẹ̀ sì nǹkan interpret. kò mọ lérí àsìkò Abubakar nìkan, anabi ṣẹ̀ṣẹ̀ fayé lẹ́kọ̀ọ́ pẹ́ ní gbogbo ìgbà tá à ń sọ yìí o, kò pẹ́ rárá. àwọn tá anabi training ni bá ṣe exhibit trainings àti teachings anabi sallallahu alayhi wa sallam. ó dá àsìkò Umar radiyallahu ta'ala anhu, ọlọ́run náà yí bàbá àgbàlagbà kan, bàbá ní ń tọrọ owó, ń tọrọ bára, ó jẹ́ Yehudi, ó jẹ́ Júù, ó wá rí lẹ́nu ọ̀nà àwọn kan tí ń tọrọ owó, ó wá dì í mú látẹ̀yìn. bàbá kí ló ṣe tó ń tọrọ owó? ó ní bùkátà lọ́pọ̀ lọ́rùn òun, bùkátà jíjẹ ìyàwó àtọmọ, òun dẹ̀ ti dàgbà, òun ò ríṣẹ́ ṣe mọ́, òun ò lágbára mọ́, tòun ti gbogbo bùkátà ọ̀run òun yìí wọ́n tún ní kó wọn máa sanwó erí. Sayyidina Umar wa mú lọlé radiyallahu ta'ala anhu, wọ́n ló fún lóúnjẹ, ó tọ́jú ẹ̀, ó wá ṣòfin, ó ní pé arsala ila khazini baytil mal, ó rán ní sẹ́ni tí mójútó léwu mùsùlùmí, ìpè faqala unzur hadha wa duraba'ahu, kíyèsí bàbá yìí àtàwọn tó bá tún jọrú bàbá yìí bẹ́ẹ̀. fa wallahi ma ansafnahum, a ṣe déédé pẹ̀lú àwọn bàbá yìí o, a ṣe déédé pẹ̀lú wọn tá a ṣe fún wọn ọ̀dá o. Umaru sọ bẹ́ẹ̀. an akalna shabibatahu, àwa la jèrè ìgbà tán bẹ lọ́dọ̀, a ní wọ́n máa dáwó erí, wọ́n san wó erí, wọ́n san táàkì tán fi dàgbà. thumma nukhziluhum inda al-haram, kọ́ wá di pé wọ́n dàgbà, wọ́n dùdú tán ká wá já wọn kulẹ̀, tí wọ́n lágbára àti lọ dáko mọ́, wọ́n lágbára àti ṣiṣẹ́ owó mọ́, àkọ́yẹ ká wò wọ́n ràn. látẹ̀ní lọ wa wada'a anhu al-jizyata wa an duraba'ihi, irú wọn àtàwọn tó bá ti jọrú bàbá yìí ò gbọdọ̀ sanwó erí mọ́. bàbá tán sọ ńjọ́ náà kì í ṣe mùsùlùmí, àwọn irú rẹ̀ tán sọ wọn yìí ṣe mùsùlùmí. wọ́n tún wá nígbà tó di àsìkò Umar ọmọ Abdulaziz, ìkan náà khalifa tó tún jẹ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam, òun kì í ṣe sàábí àmọ́ báwọn sàábí láyé. òun náà kọ lẹ́tà sí kan náà gómìnà rẹ̀ Adi ibn Arta'a, àwọn ló ń sọ fún wípé wanzur man qibalaka min ahli dhimma, kíyèsí gbogbo àwọn tó bá wà ní ìkáwọ́ rẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ onítìrà ṣáájú, bí àwọn kìrìsìtẹ́nì ní àbáwọn Júù tí wọ́n ń gbé ilẹ̀ mùsùlùmí tán sì ń sanwó erí, qad kaburat sinnuhu, tí wọ́n bá ti dàgbà, wa dha'ufat quwwatuhu, tí wọ́n lágbára mọ́, wa wallat anhu al-makasibu, gbogbo ṣẹ́ẹ̀sì tí yẹn fi rí bí bọ́yàwó àtọmọ kò ṣeé ṣe mọ́, wọn lè ṣe ìrìn àjò mọ́. fajra alayhi min bayti malil muslimina ma yuslihuhu, nínú owó mùsùlùmí eléyìí tẹ́ mọ̀ fún wọn, eléyìí tẹ́ mọ̀ san fún wọn, bóyá monthly ni, bóyá quarterly ni, bóyá semi annually ni, bóyá annually ni, tẹ́ mọ̀ allocate fún wọn, torí wọ́n ti dàgbà, ẹ gbọ́dọ̀ ra wọn láre, wọn kì í ṣe mùsùlùmí. àwọn ẹ̀kọ́ ànábì sallallahu alayhi wa sallam ni pé bó la ṣe relate pẹ̀lú ẹni tí ì ṣe mùsùlùmí. Islam ò pé
ká mọ̀ hàn wọ́n lè mọ̀ Islam ò pé á lè mọ̀ wọn. Wọ́n ní Sayyidina Umar radiyallahu ta'ala anhu ó ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ Syria Sham nígbà tí ń jẹ́ khalifa. Ó wá dọ́nà ó fẹ́ wọlé tán aṣọ rẹ̀ wá ya ó fẹ́ tún rán. Ní gbàgbọ́ wípé ẹni tó yá aláṣọ tó wọ̀ wọlé aṣọ tó wọ̀ tí wọ́n fi bá aránṣọ tán ọmọlẹ́yìn Kristi ni. Aṣọ Nasarani lọ́wọ́ ilé rẹ̀ gan lọ́wọ́ omi igbá ilé rẹ̀ ló fi ṣàlùwàlá. Islam nìyẹn. Àwọn tá ànábì train àwọn first training ànábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ tán gba Islam ní original source bọ́n ṣe exhibit teachings ànábì sallallahu alayhi wa sallam. Abdullah ọmọ Amru ọmọ As ìkan nínú àwọn sahaba ànábì lòun náà. Ó ní neighbor kan Yehudi ni kì í ṣe Mùsùlùmí. Gbogbo ọjọ́ tí Abdullah ọmọ Amru ọmọ As bá ti wá pa ẹran wọn ní tí ìmọ̀ pín ẹran yẹn tán bí wọ́n ti ń pín náà ni ó ti máa sọ fún wọn pé ẹyọ ti neighbor mi Yehudi ẹyọ sẹ́gbẹ̀ kan ẹyọ ti neighbor mi sẹ́gbẹ̀ kan débi tọ́rọ̀ yẹn padà kan àwọn kan lára pé ẹni tí èṣe Mùsùlùmí tí ọ̀dọ́ lọ́n gbọ́lẹ̀ aláwa ń fún lẹ́ran. Wọ́n ní má bá Ànábì sallam ti bá wa sọ́nù wọn náà Ànábì tẹnumọ́rọ̀ neighbor fún àwọn débi pé a padà khashina annahu sayuwarrithuhu a padà rò pé tó bá dijọ́ kan sáà Ànábì ò padà ní sọ pé tá a bá ti kú ẹ máa pín ogún kan neighbor. Ibi ó tẹnumọ́rọ̀ neighbor dé tí ó dẹ̀ discriminate ṣé Mùsùlùmí àbí kìí ṣe Mùsùlùmí. Ilé wọ̀nyí ni teachings Islam. Ó yọ̀ǹda fún wa ká fẹ́ nínú wọn gẹ́gẹ́ bí aya. Ó yọ̀ǹda fún wa ká gbà lọ́wọ́ wọn ẹ̀bùn tán bá bùn wa Ànábì gba ẹ̀bùn lọ́wọ́ àwọn tí ì ṣe Mùsùlùmí. Ó yọ̀ǹda fún wa ká bùn wọn lẹ́bùn. Àmọ́ o bó ṣe yọ̀ǹda fún wa tó yìí náà tó ní àṣírí ká fà àwọn mara tó yìí náà. Òun náà ló tún ṣòfin wípé wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ẹ má ran ara yín lọ́wọ́ lérí ìbàjẹ́. Anything tán bá ti pè ní ìbàjẹ́ tárí dájú wà ń bẹ̀ pé ẹ̀sìn Islam ò fẹ́ kíní yìí mọ́ kíyàn kú iṣẹ́ tí máa ń ṣe o. Bẹ́ẹ̀ a mutí lọ́wọ́ ń jalè lọ́wọ́ ń ṣe ṣìnà lọ́wọ́ àbí ń ṣe nǹkan tí ò dáa mọ́ sọ pé ẹ̀ńlẹ́ńbẹ̀ún lásán encouragement tó kéré jù mọ́ give way tó bẹ́ẹ̀ lè give way ó ní commission nínú nǹkan ṣe. Ìwọ rò pé wò bá wọn ṣe ni ń pò tiẹ̀ kí wọ́n kú internship ó ní commission. Ó ti wá yíwọ̀ náà limit wo lọ́mọ bá relationship pẹ̀lẹ́ tí è ṣe Mùsùlùmí dé tó fi mọ̀ pé eléyìí èèwọ̀ mi ni mi ò gbọ́dọ̀ ṣe kì í ṣe pé kó lose. Àwọn sọ pé èní là ń ṣe àyájọ́ ọjọ́ tí wọ́n bí Ọlọ́run àyájọ́ ọjọ́ tí wọ́n bí Ọlọ́run èmi ò nígbàgbọ́ pé wọ́n lè bí Ọlọ́run lam yalid wa lam yulad wọn kì í bí Ọlọ́run. Èní làyájọ́ ọjọ́ tí Ọlọ́run fi ọmọ rẹ̀ kan ṣoṣo ránṣẹ́ sílé ayé ọmọ tí Ọlọ́run kí wa tèmi sìn ọlọ́mọ mọ́ kí wọn kú irú nǹkan bá nẹ̀. Ìyí wọn ò túmọ̀ ń pọ̀ wà tolerant tí wà tolerant láti January wà tolerant every day throughout the year. Àwọn mọ́mẹ́ǹtì tán bá ń ṣe èyí tí ọ̀dà wọn alladhina la yashhaduna zur má bá wọn jẹ́rìí èké o má jẹ́rìí sí pọ́lọ́ ńlọ́mọ má jẹ́rìí sí pé wọ́n kú iṣẹ́ lérí tí wọ́n ń ṣe. Tó bá ṣe bẹ́ẹ̀ ó nípìn nínú nǹkan ṣe tí ń bí Ọlọ́run ọba nínú. Nǹkan sọ tí ń dùn Ọlọ́run ọba tọ́lọ̀ ní yakadu samawatu yatafattarna minhu wa tanshaqqu al-ardu wa takhirru al-jibalu hadda. Sánmà ń gbọ́ ọ̀rọ̀ tán sọ pọ́lọ́ ńlọ́mọ ń bínú ilẹ̀ ń gbọ́ ń bínú ó fẹ́ fàyà an da'u lir-rahmani walada nítorí pé wọ́n sọ pé Ọlọ́run lọ́mọ ọ̀yàn ẹnìkan lọ́mọ. Wa ma yanbaghi lir-rahmani an yattakhidha walada kò tọ́fẹ́ ni a bá ti pè lọ́lọ́run pé kíru yóò tún máa yan ẹnìkan lọ́mọ. In kullu man fi samawati wal ardi illa ati rahmani abda. Gbogbo tí ń bẹ sánmà àti ilẹ̀ including Ànábì Isa alayhi salatu wassalam tó bá dijọ́ kan yìí tán bá fẹ́ wá bọ́lọ̀ wọn wà bá lẹ́rú ni ẹrú lẹ́ everybody ẹrú ni gbogbo ntọ́lọ̀ ń dá àtàwọn màláíkà. Anything tó bá ti yàtọ̀ sọ́lọ́run ẹrú ni nǹkan ọ̀hún lọ́dọ̀ Ọlọ́run. So limit ti wà. Ọdún tí kò bá ti jẹ́ ọdún ẹ̀sìn kò gbẹ́sìn kankan rù ó tọ́ fún wa láti jọ ṣe ọdún independence ìlú lónìí. Ọdún Father's Day kò lẹ́sìn. Ọdún Mother's Day, ọdún Teacher's Day, àbọ̀dún táwọn olówó kan ń ṣe láàrin ara wọn. Ń pé ọdún àwọn àgbẹ̀, ọdún iṣu lápèjúwe ìjọba bá fẹ́ kéré oṣù. Wọ́n ṣe festival rẹ̀ lọ́dọọdún. Wọ́n ṣe trade fair àbí wọ́n ṣe ọdún àgbàdo. Kò lẹ́sìn. Kò sábúrú bí ká participate ń bẹ. Àbọ̀dún tó bá jọ́dún ẹ̀sìn náà àwọn àfáà kan ní àwọn sì fara mọ́ tó ẹ́ pé ó relate mẹ́sìn ẹ̀sìn àwọn tí ì ṣe Mùsùlùmí. Àmọ́ that part of ọdún tó ń ṣe yẹn kò sínú tọ́rọ̀ǹgì inú ẹ̀sìn wọn torí kìí ṣe gbogbo tẹ́lẹ̀sìn míì yàtọ̀ sí Mùsùlùmí ṣe náà lọ́rọ̀ǹgì.
à ń ṣe ìrántí ìjọ́ tọ́lọ́run ńlá ànábì Mùsá lọ́wọ́ Fáráò àwọn Júù wa ń ṣe lápèjúwe àbí à ń ṣe àyájọ́ ọjọ́ tán bí ànábì Mùsá sáyé àbá ànábì Ayub àwọn àfọ mímọ̀ kan sọ pé gẹ́gẹ́ bí síyáṣà dáwà kò sábúrú tí síyáṣà dáwà bá béèrè fún kẹ́ faramọ́rú ẹ̀ àbí kẹ́ participate àmọ́ ìtọ́ bá jẹ́ sí pé ibi ń tẹ̀sìn wọn ti rọ́ǹgì gẹ́gẹ́gẹ́gẹ́ náà fi mú ọdún òun jáde kò tọ́ fún ọ láti bá wọn nípìn àbí kópa nínú ẹ̀ tán bá fún ọ lóúnjẹ Islam ò ní kó o béèrè pé oúnjẹ yìí oúnjẹ kí lẹ fi pe orí tán bá bùn ọ lóúnjẹ jẹun wọ́n náà lè bùn ọ lóúnjẹ anytime àmọ́ pé ẹkú iṣẹ́ lẹ́ńbẹ̀ òun lérí nǹkan tẹ́ ń ṣe tó bá rọ́ǹgì kò tọ́ fún ọ gẹ́gẹ́ bí mùsùlùmí wasatadhkuruna ma aqulu lakum bí n ṣe ń sọ yìí ẹ padà máa rántí èmi náà padà rántí ẹ̀ tó bá dijọ́ tọ́lọ́run bá ń tún gbogbo wa bí wa ufawwidu amri ila Allah ọ̀rọ̀ mi àtọ̀rọ̀ tí náà mo kò lọ́lọ́run lọ́wọ́ inna Allaha basirun bil ibad àtèmi àti yín tá à ń ṣe ní kọ̀rọ̀ àti gbangba wa ọlọ́run ọba àlekè ọlá torí wá rẹ́yìn ọmọ dúdú ẹ̀ àbẹ̀lọ́hùn kọ́mọ̀ fi jímẹ̀ ní ṣe àkìmọ̀jímọ̀ tá a kì láyò ẹ má gbàgbé láti ṣàṣàlátù tó pọ̀ fòjíṣẹ́ ńlá nàbí sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.